rẹ pọ̀ ẹ ṣe. àwọn èèyàn pọ̀ ta tí mo fẹ́ dá lóhùn o. ìtabo ṣé bí ibi tẹ́ ti ń dáhùn lóhùn náà la wà ibi ẹ̀ṣẹ̀ tún níbò mí ni. sọ́ọ̀mù pàgbàlà mo mú ọ wáyé ni. ẹ̀yìn kúlé mo ti dáwọ́ lóhùn àwọn èèyàn ń bẹ nígbàgede tó fẹ́ rí mi. ok. mo ń parọ́ nù o. irọ́sẹ̀ èmi ò réèyàn kankan lèmi sọ bọ́ ẹ má rí ẹ ká pẹ̀lẹ́ ṣé rí ẹ pẹ̀lẹ́ sà ṣé rí nǹkan tí mo bá sọ̀dọ̀ yín gangan ọbẹ̀ ṣe máa gbà mí lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì mi àwọn Yorùbá sọ pé yeye ọmọ ló máa ń gbọmọ ìrùkẹ̀rẹ̀ ló ń gbọmọ Ọ̀rúnmìlà so mo fẹ́ kẹ́ help mi lọ́rọ̀. ìrùkẹ̀rẹ̀ gbọmọ Ọ̀rúnmìlà ṣé wọ́n sáwọ́ ni sọ orílẹ̀ ni. no ẹ̀yin lẹ máa ló gbọmọ Ọ̀rúnmìlà èmi ìrùkẹ̀rẹ̀ gbọmọ Jésù ni èmi máa lò. ẹ̀yin wọ́n ló lọ nísìnyí. ok Ọ̀rúnmìlà ni mo sọ bí wàá fẹ́ gbọmọ alẹ́ babaláwo ìrùkẹ̀rẹ̀ gbọmọ Jésù ẹ má bínú ṣẹ́rí mo fẹ́ kẹ́ help mi mo fẹ́ kẹ́ help mi ní ministry mo need the microphone spiritual microphone. ṣé mi mọ̀ ń ta. wọ́n ń ta lọ́jà ẹ̀yìn ò tẹ̀ mọ́ olúgbòhùn náà máa ń pè bọ́ mi ò. a sọ̀rọ̀ kọ́rọ̀ ọ̀sẹ̀. olúgbòhùn. ṣe bọ́ mi ò fẹ́ bí síbú wọn tí wọ́n máa mú dáa pé mi lè mú dáa nígbà tí ṣe pé microphone tó fi ń kọrin gangan mo fẹ́ nǹkan tó máa ṣe bóyá ó máa wà lára mi. má sọ nǹkan kan mọ́. ẹ ní sùúrù ẹ jẹ́ explain délẹ̀ ẹ jẹ́ kí ẹ explain tí bá dẹ̀ sọ ẹ dẹ́ mọ̀kàn ẹ má bínú ẹ má bínú. ṣé olúgbòhùn ló sọ pé ọ fẹ́. mo tún láì tó ní báyìí ẹ̀yin ò ń wo àwọn social media tí pásọ báyìí báyìí. káwọn èèyàn ṣubú lọ. sórí ìlú burú tọ́ ọ bá tún dọ́rú ẹ̀wọ̀ ẹ̀jọ́ gbé lára rẹ èyí lásán ló pè mí ni ọ̀fọwọ́ gbà mí ẹ̀rù òsì bá ọ. ṣé bí ọjà yìí ni mo fọ. ọmọ ṣe o ó sì ní ọmọ ẹ̀díẹ̀ jẹ́ jù nù ìjọba ẹranko lọ dọ́rú ẹ̀wọ̀ ni yóò ti dohun àmúdíyàn arákùnrin má fọwọ́ kàn mí mọ́ o tọ́ ọ bá fọwọ́ kàn mí ẹ̀jẹ̀ lè gbé lára rẹ tàbí kọ́ lajú rẹ báyìí kò sì mọ́ rí kankan mọ́ gbogbo yóò funfun nípa ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún. ètò kẹmà irú ìyẹn náà kẹkẹ máa mú jáde síta gbangba ẹ mọ̀ pé ṣé àwọn èèyàn ẹ má bínú ṣá má bínú. fi ti nínà wá ni. ẹ má bínú nínú ayọ̀ ni mò ń bá. tọwọ́ rẹ bá tún fọwọ́ kàn mí yóò bọ̀ sí nínà tẹkùn. ẹ má bínú sá ẹ má bínú. nínú ayọ̀ níwájú tani àti tani. ẹ má bínú. irú rádaràda wo nu òsì láta mọ́ra ayọ̀ láì ṣe bàbá rẹ. customer is always right ẹ máa ní sùúrù. níwájú tani. ok. sẹ́mi rẹ ti dẹgbẹ́ ni. ẹ má bínú. tí ẹ bá sọ púpọ̀ kú tó ń mọ̀ kẹrẹ́ tó fi ń gbé tán lé gàlà sọ́kẹrẹ́ àti gàlà mẹ́nu ẹgbẹ́ ni ọba mi sọ̀rọ̀ wà fọwọ́ gbá mi. ọmọ ṣe o. ẹ má bínú iṣẹ́ ló yàtọ̀ inú iṣẹ́ ìránṣẹ́ ẹ̀sìn náà mi tó gbó tẹ́yìn ṣe iná mi o. ẹnì àìṣe fẹ́ ju táìmù lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ iṣẹ́ olúwa àmì iṣẹ́ èṣù tẹ́yìn ṣe táìmù lẹ bẹ̀rẹ̀. ẹ má ń tẹ̀mí kò ẹjọ́. ẹ máa ń ṣàlejò gbàǹgbà mi. iṣẹ́ rẹ̀ odidi èèyàn lálọ́. kí ló há ọ lẹ́nu o ò lè ṣe. pẹ̀lẹ́ wá mi. mari ni bá sálíkọ̀ ṣáà. pẹ̀lẹ́. mọ̀lẹ́ka mọ́lẹ̀ mọ́lẹ̀. bí o ṣe ń kọjá lọ yẹn sáré mú ìṣípayá kan wá sójú ìran mi ó ń bá mi sọ̀rọ̀ pé ó ń lọ bì kan recently. bẹ́ẹ̀ni sà. láàárín mi àti ẹ ṣé ibi tó dágbére fún mi ló ń lọ. ibẹ̀ náà ni dáàdi mi ò lè parọ́ fún mi ibẹ̀ náà. olúwa ní ibi tó sọkọ́ ló ń lọ ẹ̀mí mímọ́ ní bó ṣe wà yìí oyún wà náà ó wá fẹ́ lọ ṣẹ́ oyún. a ní ká sọ fún ẹ onímọ̀jẹ̀mú ní ká sọ fún ẹ pé tó o bá gbìyànjú àti ṣẹ́ oyún yẹn ọmọ tó wà náà yìí alágbára ọmọ ni dáadáa ni ó di okùn ẹ̀mí ẹ̀ mú you try to kill him he kill you ó fà á lókun ẹ̀mí já ó já tọ̀dọ̀ ẹ̀ náà ni that is one equation balance mò ń parọ́ àbí mò ń sọ tòótọ́. dáadé ẹ parọ́ sá. very good mi ò parọ́ ẹ kókó mọ́rú dáàdì tẹ ní mi ò ń ríran ẹni ètí ń bá dẹ̀ ti rí tẹ bá ti fojú kéré ẹ̀ no problem but we advise you kò gbọ́ràn sí èmi mọ́ lẹ́nu àwọn ọmọ sí ẹ ní rẹ́dì ẹ máa rẹ́dì kọ́mọ̀ ẹ̀ tí tì ń lu bẹ́ẹ̀dì ní ẹ ti ga bẹ́ẹ̀ àwọn èèyàn ganu àwọn kan ń ganu kiri ẹ̀ ń ga bẹ́ẹ̀ just kankan tì ń lu bẹ́ẹ̀dì before you akata look at your life ṣùgbọ́n ọmọ yìí tó o bá filẹ̀ olúwa ní pé ọmọ yìí ló fẹ́ padà gbé ẹ dìde lọ́jọ́ iwájú.
òkun mẹ́rìntẹ́ ní èmi ń lọ bí bẹ́rẹ̀ ọmọ kékeré bọ́dẹ̀ dáná bó kú tán bá dáná máa jẹun I have any problem with that ìgbẹ́yìn kan pé tó bá ti kú ó ti fi kú ṣàgbà ni the cook I eat. báwo lè yìnbọn ṣe mọ̀ fún lóyún. èmi àlùjọ̀nú ọmọ wòlíì ni bàbá tó bí mi wòlíì ọ̀pá mi ò gbọ́ pálọ̀ anybody àmì ọlọ́run ìgbà tán bí àmì ọlọ́run gbà yẹn wọ́n náà bá kúrán lọ́wọ́ ẹ̀ báyìí wọ́n bí mi báyìí mo mọ̀ pa wòlíì wà látọ̀run pé ọ̀pá ṣe tẹ̀lé mi jáde gan láti inú ìdí mọ́mì mi ò understand tí ò tọ́ṣẹ́ níbẹ̀ ní ìdí wọn mo wá pẹ̀lú ọ̀pá ni wòlíì ni mí násìrì mayana kálí àdàmọ̀ sọ́ọ̀lì àdà yàwá jẹ́n bọ́ọ̀sì bẹ́ẹ̀ níjọ́ tí mo wálé yẹn bíi 3 lóru ni wà àtọkọ ẹ ti ń struggle mọ́ mú wá súnmọ́ mi nǹkan kan tẹ́jọ́ ń fara yín tó ń ṣe bákan ìgbà tó máa tó 4:30 ìwọ náà ò ga bẹ́ẹ̀. báwo lè tún ṣe rí yẹn alàgbà. mo lálùjọ̀nù ni mí ó. alàgbà. mo kàn ní bá